tọ́ ẹ̀yin èèyàn wa ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ báyìí. Bàbá Àṣàkẹ́ òun lẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí ó ti ní stroke. Bàbá Àṣàkẹ́ òun ni ẹ̀ ń wò tí ó wọ ṣẹ́ẹ̀tì tí wọ́n mú kiri ní ojú pópó bí ó ṣe ń tọrọ bárà kiri. Ẹ̀yin èèyàn wa ẹ ka nǹkan tí wọ́n kọ sí òkè fídíò yìí. Ó kà wípé Nigerians, I am Asake father. Please come to my aid. I am down with stroke and needs your help. Asake father cries out for help. According to source, Asake dad, Mr. Odunsin, allegedly abandoned Asake when he was little. Nígbà tí Àṣàkẹ́ ó jẹ́ ọmọ kékeré, Àṣàkẹ́ bàbá rẹ̀ ó abandon rẹ̀ o, kò tọ́jú rẹ̀ nígbà tí ó jẹ́ ọmọ kékeré. Ṣùgbọ́n kí ni ẹ̀yin lérò? Ǹjẹ́ ẹ lérò wípé ó yẹ kí Àṣàkẹ́ kí ó padà máa tọ́jú bàbá rẹ̀? Ṣùgbọ́n ẹ rántí wípé Àṣàkẹ́ ó ti di gbajúgbajà olórin báyìí tó jẹ́ wípé tó bá fẹ́ ṣàánú bàbá rẹ̀, tó bá tiẹ̀ jẹ́ pé ó fẹ́ gbé bàbá rẹ̀ lọ sí òkè òkun kó lọ tọ́jú rẹ̀, ó lè ṣe o. Ṣùgbọ́n bàbá rẹ̀ náà ló tún fẹnu ara rẹ̀ sọ wípé ó ní òun abandon Àṣàkẹ́ látìgbà tó ti jẹ́ ọmọ kékeré lòun ti abandon rẹ̀. Ìjẹ́ yìí dáa. Àǹfààní tí a ní nìyí láti fi sọ̀rọ̀ sí àwọn ọkùnrin wípé bí ó tilẹ̀ wù kó ti jẹ́ tí ẹ bá fún ẹnikẹ́ni lóyún, tí ẹ bá fún obìnrin kankan ní oyún, ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbà á kí a dẹ̀ máa ṣe ojúṣe wa lórí rẹ̀, torí wípé a kò mọ nǹkan tí ọmọ náà yóò padà dà lẹ́yìn ọ̀la. Ìdí tí ó fa nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí bàbá Àṣàkẹ́ nìyí. Bóyá kò tiẹ̀ sí nǹkan kan tí ò bá má tiẹ̀ ṣe bàbá yìí, tó bá yẹ pé ó tọ́jú Àṣàkẹ́ ni, torí yóò máa rí ìtọ́jú tó tọ́ àti ìtọ́jú tó yẹ tó bá yẹ pé ó tọ́jú ọmọ náà ní kékeré ni. Èmi kọ́ tèmi ṣàlérò ni wípé kí Àṣàkẹ́ kí ó má wo ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀, kí ó gbìyànjú kí ó ṣe ipá rẹ̀ lórí bàbá náà, kí bàbá náà kí ó má jọ́lọ́run nípè, torí wípé ẹ tiẹ̀ wo bí bàbá náà ṣe ń rìn, kò lè rìn dáadáa mọ́. Ẹ̀yin èèyàn wa, kí lẹ̀yin lérò? Ṣé kí Àṣàkẹ́ kí ó lọ tọ́jú bàbá rẹ̀ ni, tàbí kí ó filẹ̀ bí ó ṣe wà kó má ṣe nǹkan kan fún un? Nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú kí ẹ tẹ̀ sí comment section. Ọpẹ́ Ọmọ Àjíbóyè òun loníròyìn yín lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. A kò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá rẹ̀. Bí a bá ṣe tún gbọ́ sí, a ó tún máa fi tó ẹ̀yin èèyàn wa létí. A kò ní rí jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Ó dìgbà.